ọwọ́ àwọn babaláwo ní kó ti lọ bèrè oògùn owó wà. Oògùn owó wà. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àwọn babaláwo ló lè sọ. Ó ní repercussion kì í ṣe láìní mi. Bàbá gẹ́gẹ́ bí. Mo ní ìmọ̀ torí gbogbo wọn nígbà tá a wà kékeré mo use mọ́ àwọn babaláwo dáadáa. Tó mọ̀. Tó mọ̀ tí mo máa ń kàwé fún wọn. Táwọn òyìnbó bá dé. Bẹ́ẹ̀ni táwọn òyìnbó bá dé èmi náà máa wá pè. Àwọn òyìnbó tún máa wá ewé báyìí wọ́n á tún jíwèé ewé fún wọn, wọ́n á tún fi ṣe tonic wá àti tablet. Tí wọ́n tún fún wa ní tablet ẹ̀ta máa lò àwa láti kékeré láti já. Òyìnbó tí àwọn kan bá ń sunkún apostolic faith òyìnbó akáwọ́ lórí pé they are useless. Tí ẹkún ló fẹ́ jí Ọlọ́run dìde. Nígbà táwọn kékeré a máa mú ọ lọ sóko tó bá dé báyìí àwọn òyìnbó. Wọ́n á gbé certificate wá ń gbà yẹn bàbá àwọn ọmọ kó owó. Tó bá bá òyìnbó ya fọ́tò ń gbà yẹn wọ́n á ní kán bóyìnbó ya fọ́tò. Òun náà máa pariwo nílùú pé bàbá yẹn mọṣẹ́ lórí kó bóyìnbó ya fọ́tò. Bí mo lọ tún fáwọn òyìnbó bí bá ya fọ́tò. Níbo ni o ti máa lóyìnbó bá ya fọ́tò. Tó bá bóyìnbó ya fọ́tò oṣù rere ni. Nígbà yẹn ló sọ fún yẹn. Bàbá lẹ́ẹ̀kan àti sọ mo fẹ́ kẹ́ sọ fún wa kí àwọn èèyàn gbọ́ kó yẹ eléyìí wọn lára. Ẹni tí èèyàn bá ṣògùn owó wà o ṣùgbọ́n ẹni tí ó bá ṣògùn owó bóyá ọdún yẹn kan ló yẹ kó lò kápàdà bá mú kíní kan wá síbì kan ẹ sọ yẹn dára sá. Ẹni tí ò bá yan owó wá lè ṣe oògùn owó fún kó ṣe o tó bá fi pa ṣe ẹ̀dà kó ya wòlé tàbí kó kú. Tó bá nílé ẹ jẹ́ ń sọ díẹ̀ fún yín ní experience. Àwọn babaláwo tó ń ṣe oògùn owó fún wọn máa advice wọn tó bá dẹ̀dọ̀ wọn àwọn babaláwo máa sọ fún wọn pé ẹ̀yin owó wa ẹ lọ ní sùúrù ẹ máa lówó. Àwọn ló máa sọ fún àwọn bàbá yẹn pé àwọn ò ní ní sùúrù pé kí wọ́n ṣe fún wọn. Àwọn yẹn máa fà á fún wọn ni wọ́n á dẹ̀ lé sílẹ̀ ó lè jẹ́ ọdún mẹ́ta ló mú ó lè jẹ́ ọdún márùn ló mú ó lè ọdún mẹ́jọ ló mú ó lè jẹ́ pátápátá 15 years. Tó ti ń sìn ó lè jẹ́ oṣù mẹ́fà. Wọ́n á dẹ̀ ṣe fún tọ́ bá dẹ̀ ṣe fún àwọn babaláwo yẹn máa wọ ọwọ́ wọn ni pé lágbájá báyìí ló fẹ́ o. Òun ò mọ̀ ń pa ẹ o. Òun ò mọ̀ ń pa ẹ o. So bó ṣe rí nìyẹn. So lọ́rọ̀ kan dé oògùn owó wà. Ó wà. Ṣùgbọ́n wọ́n máa ń gẹ̀mí kúrú. Ó gẹ̀mí kí ó lè ní repercussions. Òun kó bá ọmọ tó bá tó bí ìdílé òun affect ìdílé mi. Wọ́n ní ẹlòmíì ń ṣoògùn owó ya wèrè kí ló ń farò lè. Tí ẹlẹ́dàá ò bá mú owó wá tó bá lọ ṣe oògùn wá ya wèrè ni. Ẹni tó bá yan owó náà ṣe oògùn owó fún. Ẹni tó bá yan owó. Owó wá tán rí pé eléyìí ti mú owó wá láti òde ọ̀run. Wọ́n máa wò ó ni. Wọ́n á wò ó tó bá dẹ̀dọ̀ wọ́n á wo ẹlẹ́dàá ẹ bóyá ó yan owó wá. Ẹni tó bá yan owó wá tó bá ṣe ó máa ya wèrè ni. Tó lò sí tó bá kún fẹ́ lówó. Wọ́n lè ṣe wọ́n á sọ fún tó bá ti dẹ̀dọ̀ wọ́n á sọ fún pé kò lè tó bá ní ipá kan ṣe fún wọn á ṣe fún á dẹ̀ ya wèrè. A ti gbọ́ pé ẹni tí wọ́n bá ṣògùn owó fún tó ẹ fẹ́ kó lọ ọdún mẹ́wàá àbọ̀ kó lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní irú yẹn tó bá ti wá ṣe pé wá ṣe ó lè fa ẹ̀mí ẹ̀ wá sẹ́yìn dípò kó lọ ọdún mẹ́wàá yẹn ó lè padà lọ ọdún mẹ́ta àbí mẹ́rin iṣẹ́ tí kò wá fẹ́ ṣe ọmọ náwó yẹn o ṣùgbọ́n padà wá ṣiṣẹ́ yẹn ìdá kó ṣe inú sàárẹ̀ àbúkó ṣe gbọ́ àwọn yẹn oríṣiríṣi là ń gbọ́. Nǹkan tó ṣẹlẹ̀ lóògùn owó tó bá ṣí lójú tẹ bá nímọ̀ dáadáa ẹni pé ẹnìkan ò lè ṣìtọ̀ Ọlọ́run. Èèyàn ò lè yan Ọlọ́run jẹ. Tọ́lọ́run bá ṣe ẹ lówó tó bá ṣe ẹ lójú o ò nílé ọ̀rọ̀ púpọ̀. Ẹ̀jẹ̀ àwò. Tó ló sọ fún mi wàá máa lé jíjẹ mímu kó o wọṣọ káṣírí bò wàá wò pé gbogbo ẹ̀ pátá asán ni pé kò sí nǹkan tó wà nú ẹ. Tó o bá ṣe ó ní àlùjẹ̀nu tó máa ṣiṣẹ́ owó yìí fún ẹ. Tó o bá dẹ̀ kú o lọ́bì kankan wàá tún padà lọ ṣiṣẹ́ yẹn padà kó o tó kú ò lẹ́dọ̀ wọn o dẹ̀ ti máa jìyà ti ẹlẹ́dọ̀ Ọlọ́run. Àrùn tó bá gbówó ẹ wá. Bẹ́ẹ̀ náà tó lọ sí padà kò sí àwùfù kan bì kan torí pọ́lọ́n sọ pé ní oògùn ara wa láò ṣiṣẹ́ láò jẹun. A tún padà àwọn àjẹ̀nú yẹn wá máa nà á máa ṣiṣẹ́ kébí lọ́hùn ó lè gbà tó bá ṣiṣẹ́ tó ń ṣe fún tán yẹn ló ṣe máa kú lẹ́dọ̀ wọn. Pátá lọ jà lọ́dọ̀ náà. Bẹ́ẹ̀ni. Kí á nìgbádùn ayé sà. Kò sínú ẹ̀ nǹkan tí ó mọ̀ pé kò yé wọn inú òkùnkùn náà wà mo fẹ́ lówó ṣùgbọ́n wọn tó bá ṣí lójú tó bá rí wàá rí pé kò sí nǹkan tó wà nú ẹ láti lé ọ̀rọ̀ rẹpẹtẹ bó o dẹ̀ tún ṣe àfàìrò náà akọ àfàìrò
kéèrò máa rọ́ọ̀ṣì wá kọ́ máa kó wá tó bá kú kò lọ́bì kan bọ́ ṣe é sìn yẹn. ló ṣe mọ́ padà sí wọn padà ó lè rí àwọn babaláwo àtijọ́ tàbí àwọn aládùúrà ayé látijọ́ wọ́n ṣàfàrò sí ṣọ́ọ̀ṣì wọn wọ́n ṣàfàrò kéèrò máa wá ó lè jẹ́ ẹyọ kọ̀ọ̀kan mẹ́ta wọn ṣọ́ọ̀ṣì wọn kì í kún rẹpẹtẹ èmi lè fi 20 ọdún padì ṣọ́ọ̀ṣì torí wọ́n túbọ̀ pé tí wọ́n bá fà á wọ́n á padà jìyà nǹkan yìí. tí wọ́n bá fa èrò yẹn. bẹ́ẹ̀ ni bó ṣe ń sìn wọ́n tẹ̀lé wá sí ẹ tínú ẹ̀ ń dùn yẹn tó ń kúnlẹ̀ fún alàgbà dáàdì mi dáadáa kílé kankan ìwọ náà ń padà lọ sí àwọn àlùjẹ̀nú yẹn bẹ́ẹ̀. nínú ayé yìí. bẹ́ẹ̀ ni ó jẹ́ pé ẹni tó tó ọba sí lójú ló máa rí ẹ.